gbogbo àfáàyè lórí ọ̀rọ̀ K1 The Ultimate mo fọba tó ní wá bẹ̀ wá ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ronú nǹkan mẹ́ta o nǹkan mẹ́ta la gbọ́dọ̀ ronú tọ́rọ̀ yóò fi gbọ́dọ̀ jù báyìí lọ o. Allah. Àkọ́kọ́ ni páwọn tó fẹ́ rẹ́rìn àwọn àfáà mùsùlùmí pọ̀ o ẹ̀yin náà mọ wàhálà tá ń fà bọ̀ wàhálà táwọn kan já sílẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí ó ń criticize Christian ń criticize mùsùlùmí ń criticize traditionalist àwọn náà ń dá padà fún mùsùlùmí bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ bá mi share ẹ share jìnnà at least ẹ bó far 10 times ẹ bá mi share káwọn èèyàn lè jàǹfààní lecture yìí kí ni tí mo sọ débẹ̀ ni pé ẹran tí bá a ṣe wà ọ̀kan nínú òwe Yorùbá ó ní bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ wọn kì í jorí ìmọ̀dò wọ́n dẹ̀ máa ń dórí ìmọ̀dò wọn kì í dáwùjọ ọkùn mọ́ ni wọ́n dẹ̀ máa ń dáwùjọ ọkùn mọ́ wọ́n mọ̀ wọn ara wọn ni mọ̀ wọn ara ẹ̀ lásìkò yìí fún majority àfáà tó jẹ́ àfáà mùsùlùmí ilẹ̀ Yorùbá àwọn kan ti dá wàhálà sílẹ̀ fún wa o àwọn tí wọ́n pé wa kélekèle tí gbogbo wa ò fi gbọ́ra wáyé tí gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá á lè sọ̀rọ̀ in one voice torí gbogbo wa ni ti pín yẹlẹyẹlẹ iná lélẹ́yìí ọwọ́ ọmọ náà lélẹ́yìí ẹni tí ń kírun mọ́sálásí yọ wọ̀ ná ẹni ó mú tẹ̀sùbá lọ yọ wọ̀ ná ó ń jálàbí iná ní lọ ó ń jà lásẹ̀ iná ní lọ ẹni ṣòkòtò ẹ̀ kanlẹ̀ iná ní àwọn Súfí wọn ṣe mùsùlùmí àwọn tẹ̀bùlíìgì wọn ṣe mùsùlùmí àwọn Amadíyà wọn ṣe mùsùlùmí wọn ti sọ gbogbo wa dọ̀tá ara wa ìyẹn ti tó ní reason pé tí wọn bá ń pe ni ní abẹnú yànyàn èèyàn máa ń pa inú náà mọ́ ni tó bá ṣépè fún yàn pé inú igbó ni wàá kú sí tó bá tiẹ̀ fẹ́ púpù tó bá mú ẹ délẹ̀ tó bá ka ẹ mọ́nú igbó wàá dẹ̀ wọ́ọ̀dì sójú ọ̀nà bí kú bá tiẹ̀ ka ẹ mọ́ bẹ́ẹ̀ okun wọn ní sọ pé kú gbẹ̀ni ẹ inú igbó ló kú sí. Allah. alladhina yunfikuna fi sarra'i wad-dharra'i wal-kaazimina al-ghayza wal-'afina 'anil nas wallahu yuhibbul muhsinin. ọ̀pọ̀ èèyàn ló ń bi mí léèrè kí lẹ fẹ́ gbà lọ́dọ̀ K1 tí wàhálà yín fi pọ̀ tó báyìí èmi hasibibirin limi nafa madulu illa fitoma marokaba lọ haroja matora irun waritafa ilakama tora waka hasibibirin limi ìmọ̀tọ́lọ́ fún mi ó tó mi ìnàfà tó bá ti wúlò tó ṣàǹfààní madulu illa fitoma kò sí nǹkan tí sọ̀yìn dẹni yẹpẹrẹ ju kéèyàn máa lérò pé eléyìí ó fún mi ní nǹkan tọ̀wọ́n ó fún mi ní nǹkan èyí ó yẹ̀yẹ́ ara ẹ̀ yóò yẹ̀yẹ́ ìran ara ẹ̀. Allah. kí ni mò ń wá kiri àmọ́ o àwọn tó mọ̀ mí dáadáa mọ̀ mí mọ̀ nǹkan méjì èmi kì í fẹ́ kíjà o mọ̀ ṣẹlẹ̀ spirit mi ò ní gbà kí n má dá sí i pé kálàáfíà ò jọba pápá eléyìí tó wá kó mi máa rìn ẹlẹ́ẹ̀kejì àwọn tó mọ̀ mí mọ̀ dáadáa pé mi ò kì í fẹ́ kẹ́ni tó bá ga wálẹ̀ Ànábì ní rí ọmọ salasata minan nas sallallahu alayhi wa sallam. Ànábì ní ẹ ṣàánú èèyàn mẹ́ta dáadáa azizu qawmun dalla èèyàn pàtàkì tó wá dẹni yẹ̀yẹ́ Ànábì ní ẹ ṣàánú ẹ má fi ṣe yẹ̀yẹ́ wa ganiyun iftaqara Ànábì ní kò yí sí olówó tó dolòsì tí ò ní nǹkan mọ́ ẹ ṣàánú ẹ wa alimun bayna juhal onímọ̀ tó bá rẹ̀ láàrin aláìmọ̀kan Allah. irú ẹ̀ ni tó ṣẹlẹ̀ yìí gbogbo ẹni tí ó bá bárù K1 gbé ó ń tàn wọ́n ní nǹkan mẹ́ta. ẹ káàbọ̀ padà lórí ètò yín ètò wa Yorùbá Àtàṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Yorùbá Àtàṣà òun náà ni ètò náà ni Yorùbá Àtàṣà kí ló bá wá ṣe lórí ètò wa Yorùbá Àtàṣà a máa mú àwọn ìròyìn ìṣẹ̀lẹ̀ káàkiri wá àti pé a máa mú àwọn ọ̀jọ̀gbọ́n sórí ètò wa láti lè kẹ́kọ̀ọ́ kan tàbí kejì látara wọn ni tó bá jẹ́ pé nǹkan ọ̀rẹ́ tẹ̀yìn darapọ̀ mọ́ lórí ìkànnì yìí a máa rọ̀ yín a máa bẹ̀ yín ẹ bá wa tẹ subscribe button ẹ bá wa like video wa ẹ sì bá wa share eléyìí lè fún yín láǹfààní láti lè máa ra àwọn fọ́nrán wa míì tá a bá fi sórí ìkànnì yìí ẹ darapọ̀ mọ́ wa ẹ ká jọ gbádùn ètò tòní. kí n tó bọ̀ lórí pé ẹni tí ó bá bá gbé ẹni tí ó bá bá gbé yóò ní nǹkan mẹ́ta tó bá jẹ́ pé láàrin àwọn olórin ló ti ń wá owó tó o bá ń wá olórin
tí máa ń ṣe sàrà tí máa ń ṣàánú gan tí máa ń náwó bí ìgbà tó ń gan ò nídìí ẹ̀ lọ́dọ̀ Pasuma Alabi tó bá jẹ́ pé ni tó olórin tó mọ iye àwọn àfáà tí dẹ̀ máa ń ná owó tí fi máa ṣe sàrà ọ̀dọ̀ Pasuma ló lọ kò sí iye tóun ò lè ná láti fi ṣàánú níjọ́ mo pàdé ní Ghana iye tó ń rún mọ́ mi lọ́wọ́ mo rò pé owó kékeré ni èmi náà kàn kó àpò mo rò pé náírà gan ni mo dé Nàìjíríà kí n tó rí pé dọ́là ni àtàwọn bòmíì ta ti pàdé bọ́lọ̀ ń ṣe dá Alabi Pasuma nìyẹn. Allah. tó o bá wá ń wá onífújì tó mọ iye àfáà tó ń gán fẹ́ẹ́ dá àfáà tó gbọ́ orin ẹ̀ tí ọmọ wọ̀ ẹ́ lórí gbígbà tó ń tọ́kẹ́ ọ̀ ń wá olórin fújì tí ó bẹ̀ sọ̀rọ̀ tó lérò pé tíra ló ń kà ni torí ẹ̀ ó sì sílẹ̀ pé káì wisdom lélẹ̀ tọ́wọ́ àmọye àwọn àfáà dẹ́nu lọ́ba Saheed Òṣùpá. Allah. tó o bá wá ń wá olórin fújì tọ́lọ́run ṣàánú in a special way àánú ọlọ́run tí ń bẹ lára K1 kò common tọ́lọ́run máa ń ṣe fáwọn olórin ẹgbẹ́ rẹ̀ àánú tó fẹ́ kọjá ntàdúrà lè fà àánú tọ́lọ́run kì í wo ìwà tí ń bẹ lọ́wọ́ èèyàn kó tó ṣàánú ẹ̀ láàánú tọ́lọ́run gbé fún K1 ó tọ̀hún jẹ́ èèyàn rẹ̀ ni o ó jẹ́ èèyàn kejì ni o kò sí tọ́ka ọlọ́run àwọn kan bẹ bẹ́ẹ̀ láyé ọlọ́run ọkàn ṣàánú wọn yóò gbé ọlá kalẹ̀ tọ́lá yẹn ó kọjá ń táwọn náà lérò tó bá wá ń wá ẹni tó lè fẹnu pọ́n èèyàn lé tó lè fẹnu tún èèyàn ṣe tó lè fẹnu gbé èèyàn dókè tó lè fi ẹnu tìyàn débi tẹ́yìn ó fi ráàánú lọ́ọ̀dọ̀ K1 the ultimate. Allah. tó bá sì ń wá ẹni tí ó lè ṣàánú ẹni tí ó lè ṣàánú ẹni tí ó lè tì ọ́ débi rẹ̀ dọ́dọ̀ K1 the ultimate. gbogbo onífújì táwa wí látòkè délẹ̀ yìí wọn àti ìtọ́ àwọn ọmọ ní hip hop tán kọrin. Allah. àwọn hip hop yóò wá sún mẹ́sìn tó nǹkan. àwọn ọmọ ní hip hop mọ iye tó ti ní private aircraft inú wọn ni tó dá bàálù ní mélòó onífújì ló ní bàálù. tábà sọ yìí pé ntẹ̀yìn ó jẹ ní wá kiri àsìbíbí ẹ̀ńlí mi nàfà mọ̀dúnlẹ̀ láfitọ̀má mọ̀rọ̀kọ̀ bá lọ àròjà mọ̀tọ́ra tọ́ irun wàrítàfà ìlàkà máa tọ́ra wàkà. nítorí náà ìṣẹ́ kì í wá ní tí kò níyì lọ. àbùkù kì í wá ní tí kò níyì lọ. àdàkùn àbẹ̀rí lójú. èyí tí ń lọ tí ń bọ̀ ló máa kàn dá. àràbọ̀ lòṣùpá fi ní ìkárí ayé. ẹ̀dá tó ní ìrètí ò lọ òsì ló ń falẹ̀ṣẹ̀ yóò sì rí. níjọ́ òsì bá kan tẹ́ǹtì sójú lé. àyọ̀wò náà sì débẹ̀ lọ́wọ́ wọ́n jẹ́ àbá wọn sì ń bẹ Olúwa mi. àmì ò má jẹ́ bá wọn sì ń bẹ Olúwa mi. má jẹ́ bá wọn sì ń bẹ Olúwa mi o. má jẹ́ bá wọn sì ń bẹ Olúwa mi. má jẹ́ bá wọn sì ń bẹ Olúwa mi. nínú pride ìran Yorùbá tọba mi ṣàánú níbi tí ó gbà lérò àánú tí ń bẹ lọ́wọ́ K1 the ultimate kì í sọ̀rọ̀ ló ṣiṣẹ́. Allah. àwọn tó bí ní adájọ́ síwájú Ọlọ́run irú àánú special bẹ́yẹn tẹ́ ẹ bá wádìí ẹ̀ títí bí ọba jẹ́ màmá ẹ̀ yóò jẹ́ bàbá ẹ̀. Allah. ẹnìkan dájọ́ síwájú Ọlọ́run lọ́lọ́run wá kó àjọ yẹn fún àjọ tí ò ṣe ọkọjá pé mi mọ ka Kùránì fún ọkọjá pé lágbájá ló ṣètùtù fún àánú Ọlọ́run tó bù háyà lọ́lọ́run dà kó K1 the ultimate. ẹ wá dákun bí mo ṣe wá sọ lọ tí mo sọ bọ̀ bó ṣe rí yẹn Al-Qur'an ní ń jẹ́ akọ́nfọ́síkún bí naba'in fatabayyanu. àwọn tá a já fa àwọn tá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pásítọ̀ àwọn tẹ́ ẹ jẹ́ traditionalist ìṣesí wa pẹ̀lú àwọn tí wọn kì í ṣe ẹlẹ́sìn tí ẹ gbẹ́sìn rù àwọn tí wọ́n ń tẹ̀lé wa mẹ́sìn àwọn tí Islam wọn jiná àtàwọn tí Islam ò jiná tó nǹkan lára wọn apá kan mùsùlùmí apá kan nǹkan míì ni ẹ treat wọn bí gbà tẹ́ ń treat ọmọ tẹ́ bí ni o. Allah. gbogbo ọmọ ò lè rí bákan náà ó ń bẹnu ọmọ tí bàbá ẹ bá jájúmọ́ láàrin gbangba ta ọmọ yóò dákẹ́ ni kódà yóò mọ mi jáde lójú ó ń bẹnu ọmọ tí bàbá ẹ bá jágbémọ́ ní gbangba ta yóò sọ pé àdájì kí ló ṣẹlẹ̀ náà
why kí ni mo ṣe fún yín tẹ́fí ń jágbe mọ́ mi ń bẹ ní ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ kan sì ń bẹ kọ́lọ̀ mọ́bù wá nírú ẹ̀ tí bàbá ẹ̀ bá dùn kan sí yóò ju mẹ́ta padà ó tìtì ọmọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀bùn tọ́lọ́run bá fún ni gbogbo ọmọ ò lè rí bákan náà délẹ̀ ọlọ́run tó dá wa sáyé kódà gbogbo wa léèyàn rẹ̀ kódà gbogbo wa léèyàn bì ó ti gbogbo wa wọnú ara wa ni a mánéjì ara wa ni ẹnìkan ọ̀dà tán láyé ta lẹni tó dá tán láyé kí ló ṣe fọlọ́run tá a fi gbà kó o dá tán alukurani ní ja'akum fasiqun binaba'in. yá ayyuhalladhina amanu. ọlọ́run mo fẹ́ yín fẹ́ gbàgbọ́ lódodo. ja'akum fasiqun binaba'in fatabayyanu. ja'akum fasiqun binaba'in fatabayyanu. alukurani ní tẹ́ ẹ bá gbọ́ information kan táwọn èèyàn bú ayé ń spread ẹ̀ kiri fatabayyanu. Try to ascertain the truth. Wá òdodo kan kó sì rí òdodo gbámú. wọ́n tún sí ibùkà ọmọ bíjà láti. Kẹ́ ẹ má bàa lọ kó àìmọ̀ kan tí yẹn bá àwọn míì látara àìmọ̀ kan kẹ́ ẹ má lọ mú àwọn kan sórí bú. wọ́n tún sí bí o. Alama fa'alitun nàdémé. Kẹ́ ẹ má bàa padà dẹni tí ó máa kábàámọ̀ nígbà tá ẹ bá wádìí kí ló ṣẹlẹ̀. Mo pe K1 the ultimate. Wọ́n gbé kọ́ọ̀lù àjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin ló jáde nínú ọ̀rọ̀ K1 ẹ̀yin àfáà ìdí tẹ̀ fi gbọ́dọ̀ bínú nìyẹn. ó hàn nínú ọ̀rọ̀ ẹ̀ ó wá disturbed pé kí lè léyìí tó ṣẹlẹ̀ yìí ó tún wá hàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìgboro ó tún hàn bẹ́ẹ̀ náà pé kò tún wá disturbed. méjèèjì lẹ́yìn orí tí a bá mọ ọ̀rọ̀ study dáadáa mo wá rí point oríṣìí mẹ́rin nínú ọ̀rọ̀ K1 àkọ́kọ́ point ni pé ọ̀rọ̀ wọn ganu sílẹ̀ wọn ò ganu sílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó jáde ní ìwọ̀yọ̀kíní yìí kì í ṣe ọ̀rọ̀ tó jáde ní ọjọ́ tí wọ́n ṣàdúrà ọjọ́ kẹta kì í ṣe ọjọ́ yẹn ni ọ̀rọ̀ yẹn jáde o. K1 ní establish ẹ̀ pé bí wọ́n ṣe ṣe mọ̀mọ́ òun tán láàárọ̀ Wednesday làwọn àfáà kan ládùúgbò náà tí wàá ń tò sẹ́nu ọ̀nà ilé òun fún wọn ní nǹkan tóun lágbára òun rò pé wọ́n á túká wọn ò túká ó dé lẹ́fù kan tóun ni wọ́n má jẹ́ kan wọnú géètì mọ́ wàhálà yìí ti fẹ́ pọ̀ jù àárọ̀ yìí náà ni màmá kù wàhálà ṣe wá pọ̀ tó báyìí àárọ̀ ọjọ́ kejì òun wà pẹ̀lú ẹni táwọn ẹjọ́ ń sọ̀rọ̀ ló ń kàn fi yẹn ṣe example pé kó wá wo àwọn àfáà yẹn bọ́n ṣe ń dà wọ́n láàmú wọ́n ga ẹnu sílẹ̀ tóun wí àwọn tí wọ́n wá bá wọn níjọ́ òkú wọlé kì í ṣàwọn tí wọ́n sìnkú o kì í ṣàwọn bàbá ìmáàmù o àwọn àfáà kan bẹ tí wọ́n ti fìtínà ayé òun rí tẹ́lẹ̀ tí wọ́n ti fẹ́ yọ ayé lẹ́mìí òun àwọn ni wọ́n ń tò sẹ́nu ọ̀nà tóun kì í ṣe àwọn àfáà tí wọ́n wá ní ọjọ́ kẹta lòun bá wí ó láwọn àfáà náà ó ti máa mọ̀ bí àwọn àfáà wẹ́rẹ̀ kan ṣe máa ń ṣe tí wọ́n máa dàyàn láàmú èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ìyẹn ló jẹ́ kó wọ́n determine pé àdúrà ọjọ́ kẹta àwọn àfáà tó lóko tí wọ́n níyì lára tí wọ́n ní stain òun lójú àwọn àlejò òun àwọn lòun ó pè lòun fi pé gbogbo ẹni tó wà àwọn àfáà yẹn lòun bá wí ọ̀rọ̀ yẹn dẹ̀ ti jáde láti àárọ̀ ọjọ́ kejì ọjọ́ tí màmá kú ọ̀sán ọjọ́ kejì yẹn lèmi lọ kí K1 ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ni fídíò yẹn go viral kódà kálẹ̀mí náà rí fídíò yẹn kí n tó lọ ni mi ìbá tí lọ mo ti kúrò níjẹ̀bú mo ti dé Ìbàdàn mi kí n tó máa rí fídíò yẹn kó tó máa go viral lọ́tún lósì eléyìí tó túmọ̀ pé ọ̀rọ̀ tóun sọ níbẹ̀ tí wọ́n bá lọ wò òun ò sọ yí pé wọ́n á ganu sílẹ̀ past tense ni kì í ṣe future tense ètò mi pé n tó ti ṣẹlẹ̀ kọjá ni kì í ṣe pé gbogbo àfáà lòun kó pọ̀ àwọn tá fẹ́ yọ ayé lẹ́mí òun táwa bò ń bá di ilé òun n tóun ní òun fún wọn bẹ̀tì kò tẹ́ wọn lọ́rùn. mo bọ̀ ìyẹn ló jẹ́ kóun ṣe nǹkan ló jẹ́ kóun sọ̀rọ̀ yẹn. Number 3 ibi tóun ti ń sọ̀rọ̀ yẹn òun sọ̀rọ̀ yẹn faintly òun ò attach any importance mọ́
bí ìgbà tó ọ̀rẹ́ méjì ń sọ̀rọ̀ tàbí ẹni tó close mọ́ọ̀yàn àwọn family members òun sì ń bẹ́ẹ̀ ló ń kàn sọ̀rọ̀ yẹn pé láti ìgbà tí màmá ti kú wọ́n lọ lé bàbá mi wọ́n lọ lé màmá mi ọ̀dọ̀ mi náà wá ganu sí àwọn àfáà yẹn lòun ń rìvásì ọjọ́ kẹta àdúrà ọjọ́ kẹta ò tí ì dé kò tí ì ṣẹlẹ̀ káwọn èèyàn lọ wo ọjọ́ tí fídíò yẹn jáde wọ́n á rí wípé kò tí ì ṣẹlẹ̀. Number 4 níbẹ̀ ni wípé ta ló sọ pé òun ọ̀ka àwọn àfáà kún ta ló sọ pé òun ń yẹ̀yẹ́ àwọn àfáà tóun ọ̀bá ká àfáà kún ni òun ò ní gbé màmá òkú màmá òun táwọn sin láàárọ̀ ọjọ́ yẹn kóun wá gbéra immediately pé mo gbọ́dọ̀ lọ pọ́n àfáà kan lé tóun bá pọ́n àfáà kan lé gbogbo ayé lò gbogbo àfáà lòun ti pẹ́lẹ̀ òun gan ò mọ implication pé òun fi òkú sílẹ̀ ńlé òun tó yẹ káwọn èèyàn máa wá kí òun wá dìde òun lọ bá Mufti Diyar òun lọ bá wọn ṣayẹyẹ tí ọmọ tí wọ́n ti ń lọ lé ọkọ àbí tí ń fẹ́yàwó káwọn èèyàn kan tiẹ̀ gbé yẹn síbẹ̀ pé sóhun ọmọ yìí àfáà lòun ṣe lé. Number 5 níjọ́ tí wọ́n ń ṣàdúrà yẹn òun gbọ́ngbọ́n kóhun mọ́ jókòó táwọn àfáà tó bá jẹ́ pé òun hẹ́ẹ̀tì àwọn àfáà ni òun lè lọ jókòó síbòmíì òun dàmọ̀ pé gbogbo èèyàn ńláńlá tí ń wá wọn bọ̀ wọ́n wà báwọn bí òun jókòó òun lè fowó sílẹ̀ fáwọn àfáà náà àwọn jọ jókòó ni láti bẹ̀rẹ̀ dópin gẹ́gẹ́ bí respect fáwọn àfáà. Kí ló wá fà á táwọn èèyàn fi wá ń ṣépè fóun báyìí? Ó wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ni màá wá bẹ gbogbo àfáà ilẹ̀ Yorùbá pé kán mú dání pàápàá jùlọ àwọn tí wọ́n ka ọ̀rọ̀ yẹn kún ju bó ṣe yẹ lọ. Ó wá sọ fún mi pé ẹ bá mi sọ fún wọn o àwọn kan ni mò ń bá wí o mi bá wọn wí o àwọn àfáà tó wá ń dà mí láàmú ládùúgbò ni o mi bá wọn wí o. Màá wá fẹ́ kí àwa àfáà máa bẹ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run máa bẹ̀ wá pẹ̀lú alukur'an máa bẹ̀ wá pẹ̀lú Baitul Atiq. Ẹ jẹ́ ká ọ̀rọ̀ tó sọ yẹn pé mi bá wọn wí o ẹ jẹ́ àkàkún pé ó ti bẹ̀ wá ẹ jẹ́ àkà bẹ́ẹ̀ wípé ó ti bẹ̀ wá. Bàbá ń sáré pé ká má kú bí kú bá lòun dé èèyàn nìkan kọ́ ló kọ́ máa kúrò láyé. Ẹni tí ń yọ ọ́ bú lẹ́yìn ẹni tí ń ṣẹ̀ ọ́ tí ò gbé sí gbangba tó jẹ́ pàwọn èèyàn ni wọ́n á gbé sí gbangba kọ̀rọ̀ ní tí ń ṣẹ̀ ọ́ kò pariwo síta làkọ́dé ajá láka ìyẹn náà ti gbé ẹ tóbi ó ti pín ẹ lé gba excuse tó bá mú wá akibali máa dèrò ọmọ yá tí kàmú tàbí rọ ìgbà ìdàkàfí máa kọ́lá ó fàjàrọ̀ ìgbà ìdàkàfí máa kọ́lá ó fàjàrọ̀ ẹ̀yà fàyè ẹja mójú kúrò ìkébálí máa dìrọ̀ nítorí ìdí mẹ́ta tí máa padà sọ ẹ̀yà fàyè ẹgbà kìlómítà tí ń padà mention nínú wáàsí tí ò ní gùn yìí. Ẹ jẹ́ ká mójú kúrò ẹ jẹ́ ká ṣàforíjìn ẹ dákun kódà K1 tó ṣọ̀kan ọkàn tèmi lè má gbà yẹn gbọ́ ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ wàláhì làbí mi ò sẹ́ni tó máa ń rìkọ́ọ̀dù èèyàn ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ K1 ní kíní fídíò tí wọ́n ṣe yẹn wọ́n lọ gé àwọn expert ni wọ́n gé síra wọn ni mi ọ̀rọ̀ yẹn ò lọ direct bẹ́ẹ̀ yẹn ó láwọn àròyé kan tí mo ti kọ́kọ́ ṣe tó explain ní stand mi bẹ̀tẹ̀ wọ́n gé àwọn nǹkan kan wọ́n jọyìn rẹ̀ tẹ́yìn ò lè mọ̀ pé wọ́n jọyìn rẹ̀ K1 wí bẹ́ẹ̀ ó wá jòjòjò ọjẹrọ ìbára ìdàkà fíìmà kọ́là fàjàrọ̀ ìbára ìdàkà fíìmà kọ́lá ò fàjàrọ̀. Ẹ wá dákun Ganuology àwọn Ganowi gbogbo nta ẹ̀rí ẹ wí gbogbo nta ẹ̀rí ẹ pé ẹ̀mí ọlọ́rọ̀ ti sọ pé yẹn àfa àyè kọ́ lòun bá wí ó láwọn àfa tóun bá wí náà wọ́n mọ̀ páwọn lòun bá wí wọ́n jìnnà síbi tóun gbé ó lẹ́lòmíì dẹ̀ wá láàárọ̀ ọjọ́ tí yà kú tóun gan ò tí ì mọ bó láṣẹ gbéyà ẹlòmíì ti sáré dé
tí ò dẹ̀ ní nǹkan kan tí ó ṣe ń bẹ̀ ju pé ó wá fàyè dáhùn láàmú lọ ó wá gbà lọ́wọ́ òun fún wọn kò tẹ́ wọn lọ́rùn wọn tó takú ló jẹ́ wọn sọ yìí pé wọ́n dànù síbẹ̀ ẹ wá dákun ọ̀rọ̀ ń bẹ lórí ìyẹn náà K1 the ultimate tó bá dọjọ́ míì ọjọ́ rẹ orí ọlọ́run láyé by favour ni not by labour. Allah. By mercy ni not by merit. tó bá jẹ́ pé merit lọ́lọ́run fẹ́ lò ní K1 ẹ lè má wà bí ẹ wà lẹ́ni o. àwọn kan lọ sí school of music wọ́n gba PhD ẹnìkan ò mọ̀ wọ́n nínú kọ̀rọ̀ yàrá wọn. by favour ni ọlọ́run ló ń favour èèyàn kì í ṣe labour. Allah. President Buhari certificate secondary school rẹ̀ wọn ò rí dọ́là ó ló ti sọnù sọ́dọ̀ àwọn sójà secondary school certificate wọn ò rí amẹ́ni tó jẹ́ fáìsì odidi professor ni tí ò gbọ́dọ̀ má ṣe yẹ sá níwájú ẹ̀ ló jẹ́ kí n sọ pé by mercy ni not by merit èmi tí mo ń ṣe wá sínsìn táyé ń gbọ́ mi kí n wá sọ pé mi ni mo mọ kéwú jù no it's by mercy àánú ọlọ́run ló lé mi bá lè fi ń gbọ́ mi kì í ṣe pé mi ni mo mọ̀rọ̀ sọ kì í ṣe pé òyìnbó ni mo gbọ́ jù kì í ṣe kéwú ọlọ́run kan ni mo ṣàánú ẹ̀ ó dẹ̀ ń ṣàánú mi mo dẹ̀ ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Allah. tó bá wá rí bẹ́ẹ̀ K1 the ultimate nínú tọ́lọ́run ṣe fún ẹ máa ná ẹ máa wẹ̀yìn wò ẹ máa rò nírò pé tó bá jẹ́ pẹ̀yìn làwọn tí wọ́n wá jókòó ka ẹnu ọ̀nà yín yẹn tẹ̀yìn lọ jókòó ka ẹnu ọ̀nà ẹlòmíì kí lẹ fẹ́ ṣe fọlọ́. mo ń bọ̀ kí ló fẹ́ ṣe fọlọ́hún tọ́lọ́n bá láwùṣà àtọ̀lẹ́fà kí irọ́ mẹ́fìlálẹ́dì àtọ̀ọ̀ká ìdí àlìsàkà àtàkà sùkúrọ̀ líláì fíìmọ̀ àbákà láwùṣà àtọ̀lẹ́fà kí irọ́ mẹ́fìlálẹ́dì àtọ̀ọ̀ká ìdí àlìsàkà àtàkà sùkúrọ̀ owó tó ọba ná fáwọn èèyàn tó fi sàánú líláì fíìmọ̀ àbákà máa fi sàánú fáwọn èèyàn máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí oore tó bùn ẹ tí ò bùn ẹlòmíì. lọ́ṣà àtọ̀ ní fàkìrọ̀ mìtìlálẹ́dì àtọ̀ tó bá wu Ọlọ́run ọba ní Ọlọ́run ọba fún àwọn tí wọ́n ń tọrọ àgbè yẹn ìbágbé ń tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ fún wọn pé kí wọ́n wá bù Ọlọ́run ò ní dá ọ padà sẹ́yìn lọ́ṣà àtọ̀ ní fàkìrọ̀ mìtìlálẹ́dì àtọ̀ ìyẹn lẹni tọ́lọ̀ ń bá ń kẹ́sì gbọ́dọ̀ máa ronú ọgbọ́n kọ́ wàláhì ọgbọ́n kọ́ àwọn kan bẹ tí wọ́n máa ń kún orin wá fáwọn olórin ọkìnrin tí ń pè wọ́n àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n kọ́ orin àwọn ni wọ́n mú ohun tí wọ́n á fi gbé wọ́n dẹ̀ wá tà fẹ́yìn àwọn kọ̀mpọ́sà wọ́n dẹ̀ wá tà fẹ́yìn ẹ̀yin lè fún wọn ní 500,000 wọ́n mọ̀ jó lọ lé níbi ìgbà tí wọ́n rówó rí àmọ́ tẹ́yìn bá kọ orin yẹn níbì kan yóò wá dàbí ìgbà tẹ́nìkan ò kọrin rí láyé bílíọ̀nù ọmọ wa rọ́ọ̀lù bílíọ̀nù. kí n gbà sí Àyìndé Màsà ayé tẹnìkan ń yọ jẹ tẹnìkan ń yọ jẹ ayé tẹnìkan ń yọ jẹ lẹnìkan ń jẹsù àbí ẹni jẹsù orin yín ni èèyàn máa ń yọ ayé jẹ ni èèyàn kì í gun ayé bí ìgbà téèyàn gun ẹṣin kútùpà. Ọlọ́run ò ní já yín bọ́ ẹ̀ẹ́dẹ̀ ní jayé lọ ẹ̀yìn olówó tó lówó tí ọ̀nà àbùkù ara ẹ̀ ni. Ànábì ní yakulu ní ìsánú máa lí fàlẹ́kàlì máa lí lẹ́lẹ́dí àkàntàfà fún náà ìta. Ènìyàn máa pariwo pé bílíọ̀nsì mo ní lákàntì Ànábì ní kí ló jẹ́ tiẹ̀ nínú owó eléyìí tó ti fi jẹun tó ti yàgbẹ́ ẹ̀dànù ní tiẹ̀ èyí tí bẹ́ẹ̀ báńkì ọlọ́lọ́mọ ẹni tí ọ̀nà. àwọn akálítàfà fúnáìta èyí tó ti fi jẹun ló ti lọ àwọn tasọ dákítàfà àbùkẹ́ ìta tàbí eléyìí tó fi sàánú àwọn èèyàn tó padà wàá bá níwájú Ọlọ́run. gbogbo tá a bá fi sàánú èèyàn láyé adájọ́ síwájú Ọlọ́run ni láwùṣà àtọ̀lẹ́fà kí irọ́ mísìlálẹ́dì àtọ̀ọ̀ká. àdáwò léde níbẹ̀ láàrọ̀ olówó tó yahun.
àdánwò tó ga méje níbẹ̀ lára olówó tó yaun ọ̀kan nínú àdánwò tí ń bẹ lára olówó tó yaun máa fi yòókù pamọ́ olówó tó yaun lè kó bá àwọn ọmọ ẹ̀ tí ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ ò ní mọ̀ pé bàbá lọ́lọ́run fún lóore tí ò fi ṣàánú gbogbo ẹ̀yin olówó ayé K1 nìkan kọ́ gbogbo ẹ̀yin tẹ́ lówó ẹ máa fi ṣàánú Allah. ẹ máa ná kò lè tán àmì ẹ fọpọlọ sí i ọlọ́run ti sọ yìí pé látẹ̀jẹ́ aliyadé akamaglu latan ilà onokok má sàún pò ní sànú wàlá tẹ̀sítọ́ akólàlà boston má sì ná gbogbo tó ní lọ́wọ́ tán kọ́ ọmọ wa kọ́ lọ́wọ́ mú mi wá ọlọ́run lè mọ́ mú mi wá fọ́tẹ̀kùn dàmọ́ ìlú mi máa dóra kọ́ máa padà dẹni èébú nígbà tó o bá lówó lọ́wọ́ mọ́. ẹ wá dákun àwọn àfáà kí ló wá jẹ́ ganuọ́lọ́jì ganu síbì ẹni tó sọ̀rọ̀ ó ti sọ pé àwọn àfáà ayé kọ́ ló ń bá wí àwọn àfáà tí wọ́n máa wá dìstọ́bù òun ni ládùúgbò dẹ̀ ni wọ́n wà kí ló wá jẹ́ kọ́rọ̀ yóò go viral àkọ́kọ́ ní tó jẹ́ kó go viral K1 the ultimate kọ́lọ́ mọ́ tì í ṣubú kọ́lọ́ mọ́ sì gbàgbára lọ́wọ́ ẹ̀ kọ́lọ́ ń já àwọn ọmọ rẹ̀ ó jùlọ lójú ẹ̀mí ẹ̀ K1 lọ́tà àwọn ọ̀tá K1 àwọn tí ń retí dáadáa rẹ̀ kí má wí mi wọ́n pọ̀ gan ọ̀tá ní olóṣèlú bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti jọ fa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú ní Lagos state ní Ogun state wọ́n bẹ́ẹ̀ ọ̀tá sóhun nìkan ni tí wọ́n ń lara K1 wọ́n bínú ẹ̀ wọ́n ń lara ẹ̀ pé wáì tó jẹ́ wọlé yìí wọlé léyìí ìjà lára kì í tọ́bọ̀rọ̀ àwọn náà ń bẹ́nu ẹni tó sáré spread yẹ àwọn tí wọ́n jọ ní iṣu lórí ọ̀rọ̀ Fuji wọ́n ń bẹnu ẹni tó fọn ká àwọn tí wọ́n jọ ní ìṣù lórí ọ̀rọ̀ obìnrin wọ́n ń bẹnu ẹni tó fọn ká àwọn tí wọ́n jọ ní ìṣù lórí ọ̀rọ̀ owó wọ́n ń bẹnu ẹni tó fọn ká àwọn kan wá wà bẹ́ẹ̀ àwọn àáfàá gan-an kìíní yẹn lọ́wọ́ láti spread tí wọ́n bá ń ṣàdúrà pé ogun ológun ọlọ́mọdé àfa ogun ológun mọ́ra wa àwọn àáfàá ni o ogun tí ọkàn wọn lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ ọ̀rọ̀ tẹ́yọ ká gbogbo wọ́n gbọ́ kákàndá ẹgbẹ́ kan ká ṣe bí ìgbà tá a rí ẹ mọ̀ wípé tí ìjọ kan bá lórúkọ láyé tẹ́ bá ń bẹ láàrin crisis tí ẹ bá ń bú ẹ ọmọ rẹ́rìn ni o kó dàbí ń dùn ẹ tó o bá ti jákọ́ta rẹ ó mọ̀ pé ti ń dùn ẹ nìyẹn ibẹ̀ ni ọmọ ti gíbọ̀ ẹ ti gbé sójú jù ẹ ti gbé sára jù ẹni ó lọ̀rọ̀ ló jáde ló sọ yìí ló ní wọ́n dẹ̀ proof ẹ̀ with proof pé àwọn àfa àdúgbò ni tó dẹ̀ lẹ́lẹ́rìí kí wà tó sàwọn àfa àdúgbò bí òun gbé nìkan àwọn míì náà ń bẹ nílùú Ìjẹ̀bú Òde látẹ̀kọ́ tí wọ́n ń jayayé lẹ́mìí hun ẹ̀yin àfa ẹ̀yin lẹ́fọ́n ká pẹ̀lú pariwo rẹ̀ jù n tí ń ṣe àwọn àfa ni pé a rò pé ojú táwọn èèyàn fi ń wo àwọn àfa lánàá tó fi ń wò wá lẹ́nìí ojú yẹn ti yàtọ̀ àtìgbà tẹ́nìkan ti jáde ẹ dákun gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣépè fún K1 the ultimate ibo lẹ wà nígbà tẹ́ ń ṣépè ilé bàbá wa Kamaluddin Al-Haddad kí ló dé tí gbogbo wa jáde báyìí ìgbà tí ń ṣépè fún bàbá Sheikh Adam Abdullahi Al-Alori rahimahullah rahmatan wasi'a tí ní bàbá ló dẹ̀sìn rù ibo lẹ wà ń gbà náà ìgbà tí ń ṣépè ilé bàbá Muyideen Bello pẹ̀lásọ ihram ibo lẹ wà nígbà náà ìgbà tí ń bú ọba wa lù lọrin ibo lẹwà wọ́n bú bàbá wa ìmáàmù lù lọrin ibo lẹwà. ẹ káàbọ̀ padà lórí ètò yín ètò wa Yorùbá Àtàṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọ́n pé Yorùbá Àtàṣà òun náà ni ètò náà ni Yorùbá Àtàṣà kí ló bá wá ṣe lórí ètò wa Yorùbá Àtàṣà a máa mú àwọn ìròyìn ìṣẹ̀lẹ̀ káàkiri wá àti pé a máa mú àwọn ọ̀jọ̀gbọ́n sórí ètò wa láti lè kẹ́kọ̀ọ́ kan tàbí kejì látara wọn ni tó bá jẹ́ pé nǹkan ọ̀rẹ́ tẹ̀yìn darapọ̀ máa lórí ìkànnì yìí a máa rọ̀ yín a máa bẹ̀ yín ẹ bá wa tẹ subscribe button ẹ bá wa like video wa ẹ sì bá wa share eléyìí lè fún yín láǹfààní láti lè máa ra àwọn fọ́ọ̀rọ̀ wa míì tá a bá fi sórí ìkànnì yìí ẹ darapọ̀ mọ́ wa ẹ ká jọ gbádùn ètò tòní. kí ló dé tẹ̀ ń gbogbo owó èpè yìí jáde àti bínú burúkú yìí kí ló dé tẹ̀ ẹ̀fọ́ jáde ẹ̀ ń bẹ̀rù kọ́mọ̀fẹ́nu bàtí yín jẹ́ ń gbà yẹn ẹ wá ara ẹni tó lórúkọ tẹ believe pé bàbá sọ́ọ̀lù òbí dá kọ́ jáde ẹ jẹ́ ká wà jọ́ sínú gbogbo ohun tá a bá ṣe ọ̀pọ̀ wa ò tó wà mọ òṣèlú ayé ẹni tó dá wàhálà sílẹ̀ tó bú gbogbo àwọn bàbá yín tó yẹ̀yẹ́ gbogbo àwọn bàbá yín tó ṣépè tó ní ká ẹ lọ sa nǹkan kò sí ní tẹ́ fòun ṣe kó dàbí pé yẹn ń jà wẹ́rẹ́wẹ́rẹ́ tí gbogbo ayé sì mọ̀ tó ní kò sí ní tẹ́ fi ń ṣe
ẹni yẹn lọ ọ̀dọ̀ K1 ó tún kẹrù kú òun bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo wọn ti píìkì mídélì pé kò sí ní tẹ́lẹ̀ yọ lọ sọ fún K1 pé fọkànbalẹ̀ kò sí tí wọ́n ṣe tí wọ́n máa ṣépè wọ́n ṣépè fóun jù báyìí lọ wọn ò ní nǹkan kan kò sí nǹkan kan tí ó jẹ lára wọn immediately téèyàn bá ti rí yẹn lèèyàn sáré withdraw. mo bọ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó kọlu ẹni tó kọlu ẹni tí ò gbádùn lọ́jà wọ́n wá gbé lọlé ẹjọ́ ó wá délé ẹjọ́ ó wá rí i pé ẹnìkan tóun ti fọ́ láǹtà rẹ̀ ẹnìyẹn ń lọ lọ́lẹ́ ló ń bá kọlu láǹtà bá fọ́ ó ń sì mọ̀ pẹ́ dáhùn mọ̀ ló ń bá sá lọ wọ́n wá gbé délé ẹjọ́ wọ́n gbẹ́jọ́ pé tó kọlu ẹnìkan wá ó wá délé ẹjọ́ lọ́wọ́ àrípádájọ́ gangan lẹ́ni òun kọlu láǹtà rẹ̀ ojú ẹsẹ̀ ló withdraw kéèsì ó ní ọ̀rẹ́ wa tí mo kọlu mo gbà pé mo jẹ̀bi já lọ lé ká lọ sẹ́tù rẹ̀ ní tí ń bá fún ọ màá fún ẹ èló lọ fẹ́ gbà mọ̀jà àròjọ́ dákun mọ̀jà àròjọ́ aláàgbọ̀dọ̀ rojọ́ ọmọ ìyá ni wá èló ló fẹ́ gbà toró ti mà pé ẹni tó ń fún ẹyin láǹtà rẹ̀ ládájọ́ àwa ariwo ẹ̀ àtúntètè píìkì fàkìbálì máa àdìrọ̀ máa ń yá tí kàmú tẹ̀dìrà. ìbára ìdàkà fi máa kọ̀dà ó fàjàrọ̀. ìbára ìdàkà fi máa kọ̀dà ó fàjàrọ̀. àwa tá a kojú ogun nígbà tí ń bú bàbá mi my greatest mentor bàbá mi mudirul markaz fadilatu sheikh habibullah adam abdullah al-alori àfihàn wàrà nígbà tí ń bú bàbá gbogbo àwa tá a jáde àwa yẹn ni mo mọ̀ lọ́kùnrin ọ̀kan lọ́mọ ń bẹ́ńbẹ́ adébáre ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bàbá ń bàrígà ń bẹ́ńbẹ́ pírẹsidẹ̀ntì gbogbogbò Ìlọrin kódà ustaz adégúnwà ó wà ń bẹ́ẹ̀ àtàwọn míì tá a jọ ọ̀rọ̀ jáde àfa oníkùránì àfa ní ìkáyé gbogbo àwọn yẹn tó bá jẹ́ páwọn náà ń sọ̀rọ̀ lẹ́yìn ọmọ bàbá lágége Sheikh Jackman nílùú Ìlọrin tó bá jẹ́ pé gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn á lò tọ́ bẹ́ẹ̀ torí ń jọ tí ẹni tó péré mùsùlùmí dán wò tó péré láàfáà tó dán wò wọ́n jáde tì ẹ̀tì majority ẹ̀yìn èèyàn yìí ò jáde tẹ́lẹ̀ kódà ó fi dórí bàbá agbára omi àwọn náà jáde nígbà yẹn gbogbo àwọn wọ̀nyẹn ẹ̀yin yìí ẹ wá rí wá sí Àyìndé lẹ wá bẹ̀rẹ̀ sí sẹ́ ìpè ibo láti kásá ìpè yìí ibi tí máa ń sọ ti pẹ́ pé tálẹ́ni tó sọ fún yín pé kẹ́ ẹ búyàn kẹ́ ẹ àtáàkì èèyàn kẹ́ ẹ ṣépè fún yàn ni wọ́n fi mọ̀ yín lẹ́ni tí ń sọ òdodo látọjọ́ pé o ti ń ṣe wá sí ẹ̀yin tẹ̀bẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share 10 times látọjọ́ tí mo ti ń ṣe wá sí ẹ mú wá sí mi kan jáde bí mo ti bú ẹnìkan straight tàbí mo ṣépè fún. Allah. Al-Qur'an ni wala tu'ti kulla halafin mahin má ṣe tẹ̀lé halafi ẹni tí máa ṣépè tí ọmọ búra tí ọmọ ṣépè láwọn èèyàn wàláì ó sórí bú ni wàláì ó ṣe kíní kan ni mahinin ẹni yẹ̀yẹ́ o tó ló ń bá dáadáa lè kàṣẹ níyì kí mọ́tò yòókù délẹ̀ tálájọ níbi ká máa ṣépè lé àwọn èèyàn tá a bá ti rí nǹkan tí ń bí wa nú báyìí a wá sọ̀rọ̀ àwa gangan náà láwọn wá ṣépè wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum ja'iluna qalu salaman walladhina yabituna li rabbihim sujadan wa qiyaman. Al-Qur'an ni wa ibadur rahman àwọn ẹrú èmi ọlọ́wọ́n ọba oníkẹ́ tí mo recognize alladhina yamshuna ala al-ardi hawnan àwọn tí wọ́n rìn lọ lórí ilẹ̀ bí ìgbà tí wọn ò jẹ́ nǹkan kan ayé ọmọ pè wọ́n ní nǹkan àwọn ọmọ gbára pamọ́. Wa idha khatabahum jahilun. táwọn tí wọn ò kéwú tí wọn ò mọ̀ nípa ọlọ́run tí ẹ bá sọ̀rọ̀ sí wọn qalu salama wọn ni àlàáfíà ọlọ́run kó máa bá yín o kò yé ni àlàáfíà ọlọ́run kó máa bá yín o kò yé ni ní tí wọn ó wí nìyẹn. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. ẹni tó dá ọjọ́ méje tó ní láàrin ọjọ́ méje tó bá ẹ̀dá kò bí ọjọ́ méje yẹn bá kọjá tí nǹkan kan ò ṣe ń kọ́ báyìí. àwọn bàbá wa tí wọ́n sọ̀rọ̀ láyé dọ́hùn tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn jura wọn lẹ̀ fọ́lọ̀ ni wọn wá mọ́tò wọn wálé wọn wá aṣọ
wọn àwa kan jẹ́ nǹkan kan nú ayé ju pé kọ́lọ̀ ń sáyọ̀nù sáwọn. sáwọn bàbá yìí ló wá fi èmi àti ẹ wé èmi ń gun Prado mo tún wá mọ́tò mi mo tún wá mọ́tò mi ń bẹ nínú wa tó ní mọ́tò 6 ń bẹ nínú wa tí ń pààrọ̀ aṣọ 4 lójú lóòjọ́. àwọn bàbá yìí ó gbà wẹ̀ kó lẹ̀ ọdún ni bí sẹ̀rí àṣẹ wọ́ọ̀nù wọn pé ẹ gbọ́dọ̀ gbà wẹ̀ kó lẹ̀ ọdún wọ́n pa á wọ́n làwọn àwọn fi dájọ́ síwájú Ọlọ́run. ẹni tó jáde tí ń ṣépè ẹ dákun kí ló dé tọrọ káyín la nílùú kan ju gbogbo ìlú yòókù lọ báyìí torí Ọlọ́run. ẹ bàbá wa tó yẹ ká ẹgbèjà wọn níjọ́sí ẹ jáde ẹgbèjà náà. gbogbo ọjọ́ táwa ń lọ kóòtù tá à ń pò yí kóòtù àárín yìí ìbẹ́nu yín títún gbowó lọ́wọ́ ọmọkùnrin yìí nígbà yẹn títún lọ yọ gba owó lọ́wọ́ ẹ̀ nígbà yẹn àárín yín nígbà yẹn àárín yín ó ti wá jẹ́ pé nísìn ọ̀rọ̀ tó yẹ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀dẹ̀ wá mú lógò ganu sí ẹ fi tẹ̀ á la ọmọ olórin tí ń bẹ́ òkè yẹn ẹ gbórin tọkọ fún yín ni ìfẹ́ kọrin yẹn kí n má ba popularize ẹ ó tiẹ̀ ti popular tẹ́lẹ̀ òun náà tún fa tiẹ̀ yọ jáde ẹ̀yin lẹ fà á ń bára yín dákà fi fíìmù kọ́là ò fàjàrọ̀ ń bára yín dákà fíìmù kọ́là ò fàjàrọ̀. bí mo ṣe kìlọ̀ fún wa lọ́jọ́ síre lórí ọ̀rọ̀ Davido tí wọ́n lọ́nà kọrin ọlọ́nà mosque tí gbogbo wọn jáde tí wọ́n ń ṣépè wọ́n ń ya gbogbo pósítà rẹ̀ mo kìlọ̀ ń gbà yẹn mo ní this is not the best way to correct someone ẹni yóò ní lísìn sí yóò believe pé ètò òun ni let him see the reason tí ò fi yẹ kó ṣe ń tó ṣe yìí. ẹ dákun sọ ní kí wọ́n má gbórin Davido mọ́tò ní àárọ̀ yìí ẹ̀yin gbáǹkó tó lọ rẹrun pléènì mi lẹ́ni tó yẹ kẹ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù explain fún kó realize mistake ẹ̀ kó náà wá ní ẹ fún mi nílẹ̀ kan kí n bá yín kọ́ mọ́sálásí. wọ́n á sọ fún yín pé ìpìlẹ̀ àwọn tó bí Davido mùsùlùmí gbogbo wọn ni kí ló dé tí gbogbo wọn kò ní ìsìláàmù lẹ́ẹ̀kan náà kí ló dé tí wàhálà le kankan báyìí à ń bá eléyìí jà à ń bá tọ̀hún jà àwa gángan tó wá sẹ́tì láàrin ara wa ń bára yín dákà fi fíìmù kọ́là ò fàjàrọ̀ ń bára yín dákà fíìmù kọ́là ò fàjàrọ̀. Let's always try to show the radiant part of Islam. We need to show the beauty aspect of Islam. Let's showcase the beauty aspect of Islam instead of all these ugly incidents and utterances. Allah. Ẹ jẹ́ gbé ẹwà Islam jáde tí ó wu àwọn míì tí Islam ó fi wù wọ́n kì í ṣe èpè kì í ṣe àti ìlérí asán tẹ́lómi ò lè mú fún kúrò lójú kan náà tó wà tí ó sì máa pọ̀ òun pàṣẹ fún sánmà. Ẹ jẹ́ àsìkò yìí àsìkò tá a gbọ́dọ̀ fi ẹwà Islam tá a gbọ́dọ̀ fi hàn ní. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarjun wal yawmal akhir wa dhakara Allah kathiran. Laqad kana lakum fi rasulillahi ó ti wà fún yín lára Ànábì wa Muhammad uswatun hasana, a good example, worthy of emulation, worthy of copying. A good example is there for you in the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Àpèjúwe tó ga jù ó ti wà lára ànábì fún yín. Ọjọ́ wo la tó fẹ́ jọ ànábì? Tí wọ́n bá ń pè yàn ń ṣe súnà ẹni tí ń kọ́pì bá ànábì ṣe ń sáyé ni. Ẹ mú èèyàn méjì kan jáde tá ànábì ṣépè fún. Abu Lahab ṣépè fún ànábì Ọlọ́run ló bá dá èsì padà ló fa tàbátì àdá. Ẹ má jẹ́ káwọn èèyàn ọmọ yẹ̀yẹ́ tàbátì àdá tẹ̀ ń pariwo yìí. Ẹ̀yin tẹ̀ ń pariwo ẹ̀sẹ̀ nínákàlẹ́ ẹ̀ lọ́wọ́ ṣẹ́ ṣiṣẹ́ ẹ̀sá. Igi mélòó lẹ ti fi dá? Wọ́n ń fún ìsìláàmù lápè báyìí kí lẹ rí fi dánwò. Àwọn olóṣèlú ń dà wá láàmú lọ́tọ̀ lọ́sì mélòó lẹ rí nǹkan kan ṣe lórí ẹ̀. Ìsìláàmù ojú tẹ̀ fi ń wo àwọn àfáà láyé ẹjọ́ nǹkan ni wọ́n fi ń wò wá ń sìn o. Ẹ má gbàgbé pé arákùnrin kan ti wá àtàkà orúmọ àwọn àfáà táwọn tí wọ́n ṣe mùsùlùmí ti ń wò pé sọ àwọn àfáà òjò báyìí náà lọ tí wọ́n ò sì mọ̀ wípé òwe Yorùbá ní ọmọdé bùrókò bojú wẹ̀yìn òòjọ́ kọ́ ní mú ni o nínú òwe Yorùbá ó lè má jẹ́ ti Islam.
kẹ́ni tí mo sọ débẹ̀ ibo la kọ́pì ànábì dé gbogbo ẹni tó jáde tí ń ṣépè tí ń bèébú ẹ wá wọn tó ṣẹlẹ̀ sànábì o òun la sì sọ pé a fẹ́ kọ́pì òun la sọ pé a fẹ́ jọ ànábì sá lọ sí Taif nígbà tí wọ́n fara nílùú Mẹ́kà ọwọ́ sá lọ sí Taif ó rò pé wọ́n á gbà wọ́n sílẹ̀ wọ́n á fóun nílé wọ́n á fóun ní asylum kí Islam ó lè gòkè kó tó débẹ̀ àwọn fámìlì ẹ̀ ìran Kùráìṣì ní Mẹ́kà wọ́n ti rán àwọn èèyàn tí wọ́n ti gẹṣin síwájú ẹ̀ lọ sọ́dọ̀ ọba rẹ̀ wọ́n ti lọ dínà mọ́ wọ́n ṣe ìbàjẹ́ tó pọ̀ ànábì débẹ̀ wọn àjọ farabalẹ̀ òkúta ni wọ́n fi sìn jáde wọ́n ń sọ lóko bí ìgbà tí wọ́n ń sọ olè lóko ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lé ńgbà tí wọ́n rí pápá àwọn òka láti bá òkú ń bá ànábì bẹ̀ táwọn tí ẹsẹ̀ wọn ò bá wọ́n wá di ajá lé ànábì sáré jànàjànà ara òkú tí wọ́n sọ mọ́ ànábì ọba níwájú orí ẹ̀jẹ̀ gbogbo ojú ẹ̀ nígbà tí ànábì wá dé bọ́dà ló wá ṣàdúrà mọ́ lè gbàgbé táwọn mùsùlùmí ń lòdò ní àárọ̀ yìí láti fi gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run ànábì wá ní Allahumma ilayka asku dafa quwwati wa qilata hillati wa awani ala nas anta rabbi wa anta rabbul mustad'afin ila man takiluni ila ba'idi yatajamuni amu ila aduwwi malaktahu amri ànábì ní Ọlọ́run mi o ilayka ashku dafa quwwati kanabi o tó wí bẹ́ẹ̀ abala kọ sílẹ̀ pé Jìbìrìlù sọ̀kalẹ̀ wá látòkè sánmà ó là nábì ìwọ làwọn èèyàn fòkò bá ojú ẹ̀ jẹ́ báyìí ha pàṣẹ fún mi ilẹ̀ Taif kí n sọ bẹ̀dẹ́rú Ọlọ́run mi ní kí o pàṣẹ tó bá jẹ́ pé n tó fẹ́ nìyẹn máa sọ ìlú yẹn dẹ́rú láàrin a seconds àtẹwúrẹ́ àtẹ̀yìn àti kòkòrò ọbẹ̀ kò ní jẹ́ nǹkan mọ́ láyé. níta nábì sọ fún Jìbìrìlù ni pé mi ò bẹ̀ ọ́ níṣẹ́ anábì wá dojú kan lóhùn pé Ọlọ́run ìwọ ló gbé Jìbìrìlù dìde pé kó wá gbè mí níjà Allahumma adi qaumi fa innahum la ya'lamun Ọlọ́run bá mi fọ̀nà mọ́ àwọn ọ̀ràn yìí wọ́n mọ̀ pé mi lànábì wọn ni tí wọ́n bá mọ̀ ni wọ́n ní sọ mí lóko ìrẹ́ Jìbìrìlù tí n bá ní kó pa wọ́n rẹ́ ń sìn wọ́n parẹ́ tọmọtọmọ àti ìrántí ń bọ̀ lẹ́yìn ni táwọn ò bá ṣe tèmi lẹ́ni àwọn àrọ́mọdọ́mọ wọn lè padà wá ṣe tèmi. sallallahu alayhi wa sallam. ìlú Taif òun ló wá di ìlú Islam lẹ́nu ọ̀kan nínú state tó wà London Saudi Arabia anabi wa ni Allahumma ilayka ashku dafa quwwati Ọlọ́run mo pariwo wá sọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ́ni mi Ọlọ́run wà ní alanas wàkílàtà ìlàtì bí bó ṣe jẹ́ pé mi ò ní plan mi ò lọ́gbọ́n mi ò lété mo pariwo rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ bó ṣe jẹ́ pé mo wà nínú ẹni tó yẹpẹrẹ jù láyé mi yẹpẹrẹ ní ẹ̀dá òkò bò mí iṣẹ́ rẹ̀ náà mo jẹ́ débẹ̀ mo pariwo rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run wà ní anta rabbi wa anta rabbul mustad'afin ìwọ lọ́lọ́run mi ilẹ̀ lọ́ba àwọn tó bá jẹ́ ọ̀lẹ́bí irú mi báyìí ila man takiluni ibo ló tó fẹ́ lé mi lọ́ba Ọlọ́run ila ba'idi yatajamuni sáwọn tí wọ́n jìnnà sí mi tí wọ́n fẹ́ pa èmi àti gbogbo mùsùlùmí ló tó fẹ́ lé mi lọ́ba ni amú ila aduwwin malaktahu amri abáwọn ọ̀tá mi tí wọ́n fojú hàn lọ́ fẹ́ kí wọ́n máa control ayé mi anabi wa ṣàdúrà yẹn ó wá parí ẹ̀ síbi pé walastu ubali in lam takun bi ghadabun alayya tí ni Ọlọ́run ọba ti bínú sí mi èmi ò kíá ọ̀rọ̀ mi dọwọ́ rẹ̀ Ọlọ́run títí tó fi yọ́nú wa inni a'udhu bi nuri wajhika alladhi ashraqat bihi dhulumat ìmọ́lẹ̀ ojú ẹ̀ tí ó tàn yàrá sọ́kùnkùn tí ó sì dìmọ́lẹ̀ ni mo fi bẹ̀ wa sallaha bi amru dunya wal akhirah ìmọ́lẹ̀ ojú ẹ̀ tó máa ń tún ọ̀rọ̀ ẹ̀dá ṣe láyé àtọ̀run ni mo fi bẹ̀ má jẹ́ kí n rí bínú rẹ̀ má jẹ́ n rí dààmú dààbò èyí tí wọ́n ṣe yìí kéré ìbínú rí Ọlọ́run lọ́ga jù ń sánmà má jẹ́ n rí bínú rí Ọlọ́run anábìrin Ọlọ́run ní kàkẹ́ pẹ̀lú àdúrà tómi ẹkún ó wá padà sí Mẹ́kà òru ló fi yọ padà sí Mẹ́kà mọ́júmọ́ ọjọ́ kejì lọ́lọ́run rán Jìbìrìlù sí pé lọ́ọ́ gbé wá ìrìn àjò tẹ́nìkan ò rìn rí láyé kọ́ wá rìn kọ́ wá rí èmi Ọlọ́run ọba ní sáàtì ọ̀la kọ́ wá sálámọ̀ sẹ́mi Ọlọ́run lókè sánmà ìrìn àjò tó jẹ́ pé tẹ́ ẹ bá gbẹ́rùn pléènì dání lẹ́yìn 5,000 years lẹ́ẹ̀tọ́ kan ibẹ̀
ànábì lọ ọbẹ̀ láàrin alẹ́ sàárọ̀ ó dẹ̀ mú gbogbo ìròyìn wá tí sáyẹ̀nsì ò dẹ̀ lè púfù ẹ̀rọ ǹgì pé ní tó sọ pé ń bẹ ń sánmọ̀ kọ̀ọ̀kan ò sí bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. n ti ń jẹ́ àwọn àfáànù ẹni tá a láàjọ nù ẹni tí wọ́n kàn lóko tí wọ́n ṣe gbogbo ẹbí ìdánu sí ni wọ́n wí làwọn ń ṣépè rẹpẹtẹ tó báyìí là ń fọmọ rẹ̀ ṣépè là ń fìyàwó rẹ̀ ṣépè ṣé ká tó lùzì òun náà ṣé Islam ara rẹ̀ tí ì pé tẹ́lẹ̀ tẹ́ tó wá fẹ́ tì sí ibi kejì ẹ fura pé à ń lùzì ọ̀pọ̀lọpọ̀ mo gbọ́ prógráàmù bàbá takú ti Jésù ẹ kú làákàyè bẹ́ẹ̀ tí prógráàmù yẹn gbomijé lójú mi bí ó ṣe jẹ́ pé olórí ẹlẹ́sìn Christianity ní ò ní làákàyè báyìí tí ó mọ̀ sí wa létí pẹ̀yìn mùsùlùmí ẹ fura n ti ń ṣe yín yìí kì í ṣe lásán ẹ̀yin mùsùlùmí ẹ fura àwọn èèyàn ń ya kó nú ẹ̀sìn yín bàbá takú ti Jésù ẹ̀yin máa padà síbi Ọlọ́run bá mi dúró tì yín aṣọ agbára yín ò ní dọ̀lẹ́ níwọ̀n gbà tí ẹni tí kì í ṣe lẹ́sìn èèyàn bá ń kàánú ẹ̀sìn èèyàn ó yẹ kéèyàn ó ṣí ọpọlọ sílẹ̀ pé a ti ń ṣe mistake àwa nìkan kọ́ là ń bẹ láyé àwa nìkan kọ́ lẹ́lẹ́sìn tí ń bẹ nílẹ̀ Yorùbá kí ló dé tó le tó báyìí à ń bára wa jà à ń bẹ́lẹ́sìn míì jà bẹ́ẹ̀ nìkan bá ṣe mistake kékeré báyìí instead tá a fi daṣọ bò ó ṣe é lérò pé gbogbo ń táwọn àfáà ń ṣe ganuology wọn ò níṣẹ́ lọ́wọ́ ṣe é lérò pé kò sí rẹ̀ nu Christianity wọ́n ń daṣọ bò nǹkan wọn ni sí ò sí rẹ̀ nu traditionalist ni wọ́n ń daṣọ bò nǹkan wọn ni wèrè dùn ún wò kò ṣe é bí lọ́mọ ni àwọn ń daṣọ bò tiwọn wọ́n dẹ̀ ń bẹ́yìn fẹ̀tìyín síta àdẹ̀ronú káwò wípé tẹkulu lillahi madha iná tẹ̀lé kọ́ takunu lillahi madha iná tẹ̀lé kọ́. ṣàgẹ́lì tẹ̀nà fún sákàfì mọ́ látàtú dìríkù takunu lillahi madha iná tẹ̀lé kọ́ takunu lillahi madha iná tẹ̀lé kọ́. ẹ wá rí i ní parí gbogbo ẹ̀yin àfáà mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run ẹ dákun ẹ ṣe sùúrù ẹ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ó di nǹkan tí wọ́n fi mọ́ wọ́n ti fi ń bú Islam wọ́n ti fi ń yẹpẹrẹ Islam mo fọlọ́ ń bẹ̀ yín ẹ gbàgbé ọ̀rọ̀ K1 the ultimate ọwọ́ ń tó sọ jáde tèmi gbọ́ yẹn ẹ dákun ẹ kà kún pé ó ti sọ pé òun sọ́ọ̀rì ó ṣe sọ́ọ̀rì kò ṣe sọ́ọ̀rì ẹ fi yókù lẹ̀ fọlọ́ tó bá possible ẹ̀yàn delegate kan lọ bá kó lè mọ̀ yí pé ẹ̀ tí òun dànù n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tọ́rọ̀ yìí fi wáyé kí ló fẹ́ gan-an ẹ mọ̀ bóyá òun gangan ní pọ́blẹ́mù tarẹ̀ tó nídìí attention yín tó yẹ ká ẹ ràn lọ́wọ́ you don't know ìpìlẹ̀ tó wà fi ń kún tara tiẹ̀ lánìí nǹkan kan ò lè níwò ẹ̀sìn kò sẹ́ni tó ní gbogbo nǹkan tán láyé á ní nǹkan tó ń trọ́bù òun náà lásán ẹ lérò pé ó wà aggressive níjọ́ ìnáwó yẹn ni nǹkan kan ń ṣẹlẹ̀ tóun náà ò lè sọ fẹ́ nìkan ni bẹ́ẹ̀ àfa àbákúra yín lọ bàtẹ̀ bí ó ṣeé ṣe kó sọ fún yín bàbá wa kílẹ̀ Ìjẹ̀bú bàbá wa ìmáàmù wa kílẹ̀ Ìjẹ̀bú iṣẹ́ tẹ̀ ń ṣe bọ̀ látẹ̀yìn ni Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. mo mọ nǹkan mẹ́rin mọ K1 èèyàn líle ní K1 ó bìlífù nínú brain ẹ̀ púpọ̀ jù adley ló fi máa ń trust ẹlòmíì K1 fẹ́ràn owó gan bí ọmọ Ìjẹ̀bú ẹ̀yin Ìjẹ̀bú ẹ má bínú o bọ́mọ Ìjẹ̀bú ṣe fẹ́ràn owó buhaya ó ní nǹkan tọ́lọ̀ ń fi dá ìlú kọ̀ọ̀kan Ìjẹ̀bú mo tọrọ àforíjì o torí mo tún bá lu yín ní Ramadan àmọ́ K1 fẹ́ràn owó pọ̀ bó dẹ̀ ṣe dáa kéèyàn fẹ́ràn owó náà nìyẹn bẹ́ẹ̀ kéèyàn fẹ́ràn owó kó tó máa ná ńlọ dáa K1 ó wà highly principled ntọ́ba ló ń ṣe ni ó ṣe ntí ọba ní ṣe ẹ̀ létí o ẹ̀ lè fọ́ọ̀sì ẹ̀ o ntọ́ba fẹ́ ṣe ni ó ṣe ẹni tí ó bá change decision yẹn yóò mú wálẹ̀ ní o ẹni tí bá ń súnmọ́ K1 nítorí kó lè rówó gbà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run má di ọ̀rá síbẹ̀ o ó bẹ Ọlọ́run kọ́ rán ọ sí ni tọ́lọ́run bá rán K1 síyàn ó lérò pé ó jẹ́ kú mi tó jápọ́ ló bá jẹ́ pọ́ lọ́run ló ràn sí ọ bẹ́ẹ̀ tó bá kàràn owó
báwọn èèyàn wa bí wọ́n ṣe máa fọwọ́ di owó ọmọ nípa ìdí ẹ̀ mọ̀ nípa ìdí ẹ̀ kọ́lọ̀ mọ́ ti ṣubú ni kọ́lọ̀ wọn tún bá wa fà sókè jù bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ wọn á já wọn ọmọ rẹ̀ ọyàn jújò nǹkan lọ lójú ẹ̀mí ẹ̀ kọ́lọ̀ mọ́ payàwó ẹ̀ ọlọ́run mọ́ bà bísínẹ̀sì ẹ̀ jẹ́ mọ́ ti kẹwàá ṣubú ọlọ́run mọ́ fi ṣẹ̀sín mọ́ yẹ̀yẹ́ ẹ̀ kọ́sẹ́ni tọ́ da tán láyé àwọn tèmi lè sọ nípa kéwàá ní tó bá ti wá nírú wọn tó o bá fẹ́ kẹ́ ẹ jà má béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ má dé expect anything ọlọ́run ní kò sọ fún kó ràn sí ẹ bọ́lọ̀ ń bá rán kéwọ́n sí ẹ ó lérò pé o gbé oògùn fún jẹ ní níbi tí ọmọ tí máa ń ran àwọn èèyàn lọ́wọ́ dé ẹni ọlọ́run bá ràn sí ẹni ọlọ́run bá sì ràn sí ni bàbá ti wá nírú èèyàn bẹ́yẹn ẹ mọ ọgbọ́n tẹ́ fi mọ mú wálẹ̀ gbogbo ọmọ ò lè rí bákan náà gbogbo ẹ̀dá ò lè rí bákan náà pàápàá jùlọ mọ̀mọ́ tó bí lọ́jáde láyé K1 the ultimate ẹ fura ẹ tún kún fàdúrà dáadáa n tó ń ṣẹlẹ̀ tẹ̀léra wọn yìí ọ̀kan nù nǹkan mẹ́rin ni ó possible kó jẹ́ pé progress kan bọ̀ lọ́lọ́run kan ti àwọn nǹkan yẹn síwájú xasa inú limina ní alákọ̀ náà tẹ̀lé limi àní àwọn orin ńlá kan ń bẹ tó jẹ́ pé problem mọ̀ síwájú ẹ̀ ìkejì ó possible kó jẹ́ pé ti sẹ́lọ̀ níbì kan tọ́lọ́run kan ń wò pé ẹ jẹ́ kí n fún ní wọ́nì ìkẹta ó ṣeéṣe kó jẹ́ pé màmá tó bí yẹn ni ọlọ́run ni ẹni tọ́lọ́run gbà lẹ́rú ni kíkúrò láyé ẹ̀ lọ́lọ́run kan fẹ́ kẹ́ ẹ mọ̀ pé irin ńlá kan jákò lára yín ó lè jẹ́ pé ní gbogbo nǹkan yẹn fi tẹ̀léra wọn. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ kún fàdúrà Yorùbá máa ń pòwe wọ́n ní èṣù òsè kókò ẹ̀rù orí ẹ̀ lè sún ṣe ìkókò àtajá ni wọ́n jọjọ́ rẹ̀ kìnìún tó jọ̀gá wọn ó wá lóun fẹ́ kọ́lé nínú òwe àlọ́ ilẹ̀ Yorùbá ó ní kan lọ já koríko wá tóun àfikọ́lé ajá dẹ̀ ti ṣe kìnìún tẹ́lẹ̀ ó mọ̀ pé tó bá rí òun yọ parun jẹ ó wá lọ bá ìkookò ọ̀rẹ́ mi ràn mí lọ́wọ́ tí n bá já koríko lọ ọ̀ràn di méjì ó ní kò sí nǹkan kan lọ já koríko tiẹ̀ àti tèmi kó o kó jọ àjọ máa wá rù lọ sílé kìnìún tó bá kù díẹ̀ tá a máa débẹ̀ nínú òwe àlọ́ ilẹ̀ Yorùbá not reality bẹ̀ tó kọ́yàn lẹ́kọ̀ọ́ tó bá kù díẹ̀ tá a máa dé ilé kìnìún koríko tiẹ̀ àti tèmi èmi ò gbèrú ìwà wa kó sínú koríko yẹn kò ní mọ̀ tí n bá ti débẹ̀ tẹ́mi bá ti sọ koríko yẹn sílẹ̀ gbàá báyìí koríko tèmi ni kí n tó sọ pé koríko tajá nì ìwọ bẹ́ jáde nu koríko yóò ti mọ̀ pé koríko tiẹ̀ nìkejì tó bá bí mi léèrè máa ní mi ìmọ̀ bó ṣe débi koríko tèmi ìwọ̀nba ló lè halẹ̀ mímì ìkókò mọ́ lọ́bàjọ́ agree wọ́n bá déwájú kìnìún búramúramọ̀ ó kí wọn káàbọ̀ ẹ̀rù bà ajá nínú koríko ajá bá ṣèkì bọ́dì kìnìún ní ìkókò èṣù ń ṣe é o iwájú mi náà lọ wà ní koríko rẹ̀ tó ń rí mi fi ní ṣèkì ẹ̀rù orí ẹ̀ ń ṣèkì kìnìún ìkókò wá dá lóhùn nínú òwe Yorùbá ó ní èṣù òṣè kókò kìnìún ọba o ẹ̀rù orí rẹ̀ lè sùn ṣe ẹ̀rù tí ń bẹ lórí ó dàbẹ́ ni pé sùn ṣe èṣù òṣè kókò ẹ̀rù orí ẹ̀ lè sùn ṣe o K1 the ultimate ẹ̀ ní ṣubú ẹ̀ ní jayé wẹ̀yìn ẹ̀ ní dẹni àná ẹ̀ ní dẹni wọ́n mọ̀ tọrọ oúnjẹ fún lábáríkà Al-Qur'an ẹ lọ mú Islam yẹn lọ́kùnkúndùn bẹ́ẹ̀ ṣe súnmọ́ lọ́n láti pilẹ̀ káwa ti mọ̀ yín ẹ tún súnmọ́ lọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ má torí nǹkan kan tó ṣẹlẹ̀ kẹwàá lẹ́sùn sẹ́yìn fún Islam ọlọ́ọ̀lẹ́sìn kì í ṣàwọn àfa o